mélòó lẹ ti jẹ nínú ẹgbẹ́ yín? Ìka ọmọ ọlọ́mọ mélòó lẹ ti jẹ nínú ẹgbẹ́ yín? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ẹ̀yin náà wo fídíò yìí. Ìka ọmọ ọlọ́mọ mélòó lẹ ti jẹ? Fúnra rẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ ló máa pa ẹ́. Lọ́rọ́ àti sọ pé kó má kà ọmọ tó gbọ́dọ̀ fún ìjà. Wọ́n ti ní kó má kà. Tó o bá tẹ kà, wọ́n máa pa ẹ́, fúnra rẹ̀ wọn náà máa pa ẹ́. Kò sẹ́ni tó máa sun ẹ́. Bọ̀ tó o bá jẹ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ, wà bọ́ nínú ogun. Ṣé o fẹ́ bọ́ ni? Ẹ káàbọ̀, ṣé ti rí i? Nígbà tí mo rí fídíò yìí, mo gbọ́ wọ́n sọ pé ìyá yẹn ti kú, ìyá tí wọ́n nà yẹn, tí wọ́n tó dàbí eérú náà dẹ̀ lórí bóyá èlùbọ́ ni. Àdúrà kan tí mo kàn máa gbà fún èmi àti ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí, atárọ́mọdọ́mọ mi ni wípé Ọlọ́run ò ní fi wá ṣẹ̀sìn nígbàkúgbà, bóyá láàárọ̀ ni, bóyá lọ́sàn-án ni, bóyá lọ́jọ́ alẹ́ wa ni, a ò ní ṣẹ̀sìn. Nítorí wípé àwọn táìmù kan wà tá a lágbára lé lórí. Sórí ọjọ́ alẹ́ èèyàn òun ò lágbára lé lórí. Orágbà kan tí ń tọ̀ sára wá ń jágbe mọ́ pé wó ní ìbágbà kan lójú ẹ̀ táwọn òkè ń tọ̀ sára, irú ìyàwó lẹ́yìn tẹ́ ń tọ̀ sára yìí. Mo tí mọ̀ ń tọ́jú alẹ́ rí ó sọ. Ọ̀rẹ́ ń tó kú olóṣè máa lọ kú sínú omi, so ọmọ ibi tí kú ò ti bọ̀. Ó wá rèèyàn kan táyé tí ìyàwó á ń jẹ́, wọ́n ní àgbà tí ò ṣiṣẹ́, ọmọ ń tẹ̀sán ní fún ọ. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ò lágbára lé wọn lórí. Ẹ jẹ́ ṣe jẹ́jẹ́ díẹ̀. Kí ló dé? Ìyá oníyà tí ẹ rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀, tí ẹ rọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ tó ń gé jẹ. Fídíò ẹyẹ tẹ́ ẹ rí tó dé èèyàn dá, ẹ mọ̀ mọ̀. Wọ́n ti fi fídíò, wọ́n ti fi fíìmù gba orí yín dànù. Nígbà tó jẹ́ wípé gbogbo àwọn pastors yìí náà lọ mú àwọn èèyàn tí wọ́n ní ká máa parọ́ pé wọ́n ní ká máa ka ìkà jẹ irọ́. Ẹ mọ iye ọmọ tí wọ́n ti padà dànù nípasẹ̀ pé kà ibi ní ẹgbẹ́ wo ló wà, inú kíní wo ló wà. Ewu làwọn ò tiẹ̀ tí ì gbọ́. Nígbà bá ṣe nǹkan fún èèyàn kan tẹ́lẹ̀ tẹ́ bá ń fìyà jẹ yín, ẹ wà mú lórúkọ, ẹ pè lájẹ, ẹ pè lóṣó, ẹ pè lámúlẹ̀, ẹ pè lólóògùn. Ẹ wá dẹ̀mí ẹ̀mí tẹ́ ẹ lè dá, ẹ wá dá lẹ́gbọ̀dọ̀. Just because ẹ̀yin náà fẹ́ trend, ẹ wá ń gbé fídíò, gbogbo ilé ìfojú balẹ̀ ẹjọ́. Ìyàwó ní ẹkú múra ẹ̀wọ̀n tó rẹ́wọ̀n lẹ́ẹ̀kù sí. Ẹ̀yin náà tẹ̀dẹ̀ bí ẹ̀yin ọmọ tí ìyá bí tẹ̀dẹ̀ sáré káàkiri tẹ́ ẹ̀ tọ́jú àwọn òbí yín, mo bá yín bò ó. Òbí tiẹ̀ ọmọ mi ìdí ẹnìkan tiẹ̀ sọ fún ìjọ kan, ó sọ̀rọ̀ yẹn fún mi, mo jọ máa sọ fún yín láìpẹ́ yìí. Òun bọ̀ àgbọ̀nù sí máìkì fún ara rẹ̀. Ó ní ìyá òun tó ń bá ti fún ìyá òun lówó, òun kì í rówó. Mo wá jẹ́ kó yé pé wá ń bí ìgbàgbọ́ rẹ ni. Tó bá ti mú kó nù gbàgbọ́ ẹ̀ kó tó bá fún ìyá tiẹ̀ lówó wà rówó, wàá máa ríṣe sí ni. Ò ní tọrọ jẹ, ò ní bọ́ ìyá rẹ kó máa tọ́, kí ìyá rẹ lájẹ kó máa tọ́jú ìyá rẹ káyé rẹ wá bàjẹ́. Ìkà ni ò ṣe é bá gbé, bó bá bàjẹ́ gbélé tó bá tọ́ kò ní tó ẹ. Bó bẹ̀rẹ̀ gbélé bó tọ́ kò ní tó ẹ. Àmọ́ bó bá bá ká gbélé, ìkà ẹ̀dá bí ó ṣe báyé rẹ̀ jẹ́ ní ó mọ̀ wá káàkiri. Àwọn afẹnubáyé ẹni jẹ́, àjẹ́ tí wọ́n gbóná, wọ́n á tẹ́gbọ́dọ̀ kò wọ́n lájẹ̀. Torí tó bá tọ́ kò ní jẹ́ ẹlòmíì nínú yín báyìí, ó ti porogún ìyẹ́ ẹ̀ lájẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwọn tó ń jẹ́ lélẹ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ yìí. Torí pé o pè yàn lájẹ̀, àti tó pè lájẹ̀ gan ó lè má jẹ́. Ẹni tó kàn gbọ́ lásán ni wọ́n bẹ̀rẹ̀ sí máa pín yẹn jẹ. Agbára lọ́wọ́ Elédùmarè, àtẹ̀mí àtẹ̀yìn, ayé ò ní pín wa jẹ. Àmín.